káàdì yín o wọ́n lọ rìdínú ẹ̀mú yín o pásítọ̀ Adébóyè wọ́n mú gbẹ̀lẹ́ pé wọ́n ní pé kínní. Yorùbá bọ̀ wọ́n ní ìṣẹ́ kì í déédéé ṣẹ́ bí ò bá sì nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Bá a bá ń sọ nípa àwọn onírúurú ìjàmbá àti àjálù tó ń jálu Portable lókè sódò, ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á. Ẹ jẹ́ ká tiẹ̀ bíra wa gan. Gbogbo ohun tí ó dé bá Portable yìí, ṣé àwa lè sọ pé àmúwá Ọlọ́run ni àbí àfọ́fà? Bẹ́ẹ̀ bá gbàgbé, a ní ká mú wá sí ìrántí wa gbogbo àwọn èèyàn tí Portable ti sọ̀rọ̀ sí, àwọn èèyàn tí Portable ti bú ńgbà kan rí. Pàápàá jùlọ bẹ́ẹ̀ bá gbàgbé níbẹ̀rẹ̀ ọdún yìí ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2025 yìí ní Pásítọ̀ Adéjàre Adébóyè tó jẹ́ aláṣẹ àti olùdarí RCCG ìyẹn Redeemed Christian Church of God ni wọ́n sọ àsọtẹ́lẹ̀ kan pé ọdún yìí o ọdún ẹ̀san ni. Bàbá sọ ńgbà náà pé ọdún yìí wọ́n sọ pé ọdún tó kún fún ẹ̀san ni, tó jẹ́ ṣe pé gbogbo àwọn akẹ́gàn àti àwọn tó ń bínú ara wọn ó máa jẹ́ ọdún tó le fún wọn. Bàbá yìí wá ń sọ pé àwọn ń sọ fún gbogbo ọmọ ìjọ Ìràpadà ńgbà náà pé kán múra dáadáa lọ́dún yìí o, kán má ṣèbàjẹ́ síyàn nítorí pé ó jẹ́ ọdún ẹ̀san fún kó wá. Ká tó wí ká tó fọ̀ nígbà tílẹ̀ máa fi mọ́, Portable ti bọ́ sórí ẹ̀rọ ayélujára ló ti sọ pé bàbá Adébóyè mú gbẹ́lẹ̀ wọ́n ní ọdún èyí máa burú o. The wind that started blowing last year will continue to blow this year but stronger. Ẹ má yẹ kó rìdíìmù káàdì yín o wọ́n lọ rìdínú ẹ̀mú yín o pásítọ̀ Adébóyè wọ́n mú gbẹ̀lẹ́ pé wọ́n ní pé kínní. Wá ọdún yìí ọdún àánú ni jẹ́ Wednesday ní January 1st ìṣẹ́gun kọ́lá ṣe 90 ní 31st gbàtí wá di January 1st yẹn Wednesday ó wá di èní Thursday sáàni àánúgbà ní ẹmọ àánúgbà ọba lọ sọ pé survive kìíní kan wípé ọdún yìí máa hard ẹ parọ́ ni o Ọlọ́run lè ràn yín last year kó má ràn yín this year ó ti yín Ọlọ́run lè máa pé nǹkan pera yín mo gbé yín níbẹ̀ ni o Ifá Olúmọpè kọ́ máa gbówó wá gbẹ́nu sọ́hùn. Ó ní bàbá Adébóyè mú gbẹ́lẹ̀ wọ́n ní ọdún yìí máa burú pé tọ́bọ̀dún yìí bá tiẹ̀ máa burú kò lè burú fóun o, òun ti nígbà, òun tóun ti láwo, òun tóun ti ṣàwọlé ayé, tóun ti bẹ́sù múlẹ̀ ó sọ gbogbo ẹ̀ ńgbà náà. Ṣé ká wá sọ pé n tó dé bá Portable lénìí, ṣé ká sọ pé torí àsọlẹ̀ tí bàbá ti sọ ni àbí ká sọ pé torí pé ó sọ̀rọ̀ òdì síránsí Ọlọ́run? Ìyẹn bẹ́ẹ̀. Àbí tẹ́ ẹ̀ bá gbàgbé ìgbà kan rí ni Portable ra mọ́tò àtọ́ra mọ́tò láwìn tó sì kọ̀ láti sanwó mọ́tò yìí tó di pé àwọn ọlọ́pàá ń wá Portable káàkiri, tó yẹ ṣe pé ẹni tó ta mọ́tò fún Portable ńgbà náà kò jẹ́ pé kò jọ nǹkan òun náà ni wọ́n fi ń ṣọwọ́ síra wọn ńgbà náà. Bẹ́ẹ̀ bá gbàgbé Portable pẹ̀lú ó ti bá ìyá Esabod fárí tó ní pé òun ó bá ìyá Esabod sùn pé bó ṣe dàgbà tó òun kò dàgbà jù fóun láti bá sùn tán bẹ̀rẹ̀ sí ṣépè fúnra wọn ńgbà náà. Ìyá Esabod sọ fún un pé ọmọ àṣẹ̀sín ní o, ọmọ àṣegbá, ọmọ àṣàwò ńgbà náà tẹ́ ẹ̀ bá gbàgbé. Àbí ká sọ pé ti wòlíì tí Portable gbá létí. tọ́lọ́ bá wà nú ẹ tó yá wèrè ni ọmọ náà ló bá sọ̀rọ̀ yá wèrè ni kí ló tó ṣe bẹ́ẹ̀ òde yìí kọ́ àti disgrace my bar, are you mad? Fuck you bro, gbogbo yẹn wá pàdé bàjẹ́ bóyá má bàbí bàjẹ́ nìyẹn. Táwọn èèyàn sì ń sọ fún un pé kó lọ bẹ̀ wòlíì o kí nǹkan má bàa dàrú fún un. Ọ̀gbá wòlíì létí kò sọ̀rọ̀, gbogbo ẹ̀ wá di bákànbákà. Àwọn èèyàn sọ́ngbà náà pé tí ó bá lọ bẹ̀ wòlíì yìí wọ́n ní wàhálà àti àjálù ńlá ń bọ̀ wá bá Portable, pé Portable gan yóò mọ̀ náwó báyìí yóò sì mọ̀ mú wàhálà. Ìyá tó ń rán wa létí Kòkólì kò gbagídí tó jẹ́ promoter Portable tẹ́ rántí ńgbà náà tán fi agídí kó tàtán bẹ̀rẹ̀ sí ṣépè fúnra wọn. Wọ́n jọ ń tutọ́ òkè wọ́n ń tutọ́ gbà á.
wọ́n ń tutọ́ òkè wọ́n ń fojú gbà á tẹ́ ẹ̀ bá gbàgbé. Ǹjẹ́ wa lè sọ pé níbi àwọn wọ̀nyí òun náà ni ìṣòro tó ń bá Portable gbé, tó ń bá mumi, tó ń bá wẹ̀wù lákòókò yìí, ǹjẹ́ wa lè sọ pé bẹ́ẹ̀ ló ti wá bí? Tá a bá ní gbàgbé kò pẹ́ rẹ̀ lọ́rọ̀ wọn àti Dami ṣẹlẹ̀ tó sọ pé òun gba Dami lọ́wọ́ ọba Ọ̀yọ́ tó kú, kóun fẹ́ fi ràn lọ́wọ́ ni. ẹjẹ́ tí abira wa náà, ẹjẹ́ abira wa. Ǹjẹ́ èèyàn lásán kan a lè dá aya ọba dùbúlẹ̀ kó sì máa mẹ́rù fún bí? Portable gbàgbọ́ púpọ̀ nínú àwọn oògùn àti nǹkan kan tó ń yà lórí ayélujára àti àwọn babaláwo tí wọ́n ń fi yẹ pé kó fò kó nìṣó kò sí tí ó ṣẹlẹ̀. Portable ti gbàgbọ́ pé orí ẹni ló lọ́jọ́ gbogbo, bó ti wù ká sóògùn tó àyè bọ̀wọ̀ fágbà ọ̀tọ̀ ló jẹ́. Portable wọ̀run yẹ̀yàn bí ẹni tí ò ní kú mọ́. Portable ti gbàgbọ́ pé kò sí tẹ́dà àlàyé kan fòun tí ń gbà náà. Bàbá tiẹ̀ ń wá balẹ̀ gbogbo èèyàn ṣébí ìtayà ọba ni. Jẹ́ èèyàn mọ́, gbogbo nǹkan tó bá dáwọ́lé kò ayé ò ní bú ẹ mọ́. Polongo ayé inú méjì sí ẹ, ìwọ lówó DM ní pé kì í ṣàdúrà. Chance wà náà mo máa pọ̀ yìí náà ó useless yẹn, ó fẹ́ padà ní tó possible. Àdúrà mo ṣe fún ẹ, gbogbo àdúrà tí mo wá ṣe fún ẹ Portable láti èní ìlọ. Ó ṣiṣẹ́ ti bẹ́ o, rédèrèdè ti bẹ́ o, gbogbo iṣẹ́ ó máa dojúrú. Gbogbo ibikíbi tó ti ń rí owó sínú àwọn èèyàn ti ń dùn sí ẹ, ọ̀nà máa dín bẹ́ẹ̀. Láti èní ìlọ Portable, ó ní jẹ́yàn mọ́, ayé ò ní bú ẹ mọ́, polongo ayé ò wà ní dùn fún ẹ mọ́. Láti èní ìlọ Portable ní ojú ẹ̀mí ẹ, ọ̀rọ̀ pé yẹ̀yẹ́ mi máa wá di ayẹyẹ. Ní ojú ẹ̀mí ẹ Portable, mo máa wá ṣe oríire. Ní ojú ẹ̀mí ẹ, ó tẹ̀ sí lékún inú sàárè tó bá wà. Torí mo mọ̀ pé ó máa kú. Because oró ikú rò mí pé kí n kò fẹ́ pa mí ni. Gbogbo àgbáyé lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń sìn. Láti èní ìlọ Portable, ó ní jẹ́ èèyàn mọ́, gbogbo nǹkan tó bá dáwọ́lé kò ní yọrí sí rere mọ́. Ṣé wọ́n lọ sí nítọ̀s? Ó ti nítọ̀s tó máa wá ya wèrè ní orí Portable. Wọ́n lápẹ́ ẹ̀yin èèyàn 3 days lélẹ̀ mi ò tí ì jata mi ò tí ì jẹ kankan. Omi nìkan ni mò ń rọ̀ ọmọ ẹ̀ wò. Omi nìkan ni mò ń mu mi ò wá òkè. Wọ́n lápẹ́ mi ò tí ì fẹnu kan ata. Wọ́n lápẹ́ mo lọ sí odò torí nǹkan tó sọ. Mo lọ sí odò, mo lọ bá àwọn ìyá mi sọ̀rọ̀. Láti èyí ní Portable, wọ́n máa gbé òkú ẹ̀ yìí, wọ́n máa sọ fún mi pé lórúkọ Jésù. Ó máa kú o, ó máa kú kú òjijì, ó máa kú kú òjijì o, ó máa já wèrè ní o, wọ́n wà ní ikú ẹ̀ mọ́, gbogbo kan tó ń dùn fún ẹ, ó máa wá dìbà. Ìgbẹ́ yẹn bá tiẹ̀ máa ba tó wá máa gà láyà ọba. Tí èèyàn ń ṣe ní public place ni tó máa mú fóònù. Ọ̀nà yìí pé tí Portable bá ti rí fóònù, àgbákò ńlá ti bá. Èmi ò bá ní tó bá ṣe é ṣe o kí Portable tiẹ̀ mọ́ lo fóònù mọ́. Ṣùgbọ́n kò ṣeé ṣe tẹ́bá wò dáadáa ó túmọ̀ sí pé nítorí fi kan Portable inú fóònù lọ́wà. Àfi tí Portable ò bá rí fóònù ni ò ní sì sọ. Kò sígbà tó mú fóònù lọ́wọ́ tí ò sọ̀rọ̀ sọ. A sọ̀rọ̀ sọ bótò. Bẹ́ẹ̀ yẹn bá ti lè sọ̀rọ̀ jù láyé èyí ọ̀sọ̀sọkúsọ. Tẹ́ ẹ̀ bá gbàgbé nípa ọ̀rọ̀ ti Dami ọ̀hún, òun náà lọ fa ọ̀rọ̀ ti ó ṣèbàdàn tó ní pé ẹ wá wo yàrá tó ń gbà fún Dami o. Òun bá sùn òun ti fẹ́ bá sùn pa. Dami ò yí bẹ́ẹ̀ ni ò pa. Ẹ wá wọlé tó ń gbà fún ilé oní POP tó léèyàn mélòó ló nílùú ilé ọ̀hún nílẹ̀ Ìbàdàn. Ẹ wọlé tí mo gbà fún Queen Dami, olóṣó la fi pàdé. Níjọ́ tí mo pàdé ẹ̀ 2 sọ̀mù ni mo ṣe. Ìyẹn Queen Dami tó bímọ fún Aláàfin Ọ̀yọ́, mo dó rẹ̀. Ẹlẹ́kejì tó tún wá ó tún mú dọ́tà ẹ̀ wá, mo dó dọ́tà ẹ̀. Ó wá ní kí n jọ pé kí n sẹ́tù pẹ̀lú òun, pé kí n síríọ̀sì pẹ̀lú òun. Mo lébi níyàwó lé o. Máa bá lémi jẹ́ o ní kí n jọ, mo wá síríọ̀sì pẹ̀lú olórí burúkú ẹ̀wẹ̀ wọlé tí mo gbà fún. Máa ṣàlò ń gbé ilé POP, kò sí nìbàdàn, kò sí lọ́yọ̀. Ẹ wo. Ọ̀tá sọ́mọ Ìbàdàn gbà náà. Débi pé àwọn Ìbàdàn wá sọ pé áwò. Ṣé torí pé wò àti Dami ń jà tó ṣe wá di pé òun ta sáwọn ará Ìbàdàn. Àwọn alérí fún Portable pé tán bá bí dáa bóńbá lórí méjì kọ́ pàdé àwọn Ìbàdàn. Pé bọ́ bá ṣe délé Ìbàdàn náà kọ́ ni ó sì padà. Ọmọdé ò mọ ògùn ó ń pè é lẹ́fọ́ àjẹfáwo òròmọdìyẹ ò máa wòdì. Ìyá ẹ̀ ló mọ̀ màṣá. Òun náà bá ní ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ máa dìlé Ìbàdàn mú. Ẹ̀yin náà má wàá sọ ìlú Èkó. Ẹni tó bá wá sí Odógúnbà tó bá jọmọ Ìbàdàn
ó ní yọ jẹ pẹ́pẹ́ kọ̀pẹ́ kò jìnnà ní Táyé Currency pé ńgbà náà ó pè fún ṣòwò kan tí wọ́n ṣe ní Ring Road ó sẹ́ǹdì mílíọ̀nù kan sí ńgbà náà Portable lòun ò wá pé ṣerú òun náà ń fi 1 million pè ó ní ọlọ́kàn tẹ káàdì kan òun kẹ̀ 1 million òun tiẹ̀ rò pé bóyá 5 million àbí 10 million náà pè ní bẹ́ẹ̀ làwọn kan nú ọmọ Ìbàdàn lọ bá Táyé Currency tán tó pé áwò báwo bá ilé gbà kí Portable kó wá sílẹ̀ Ìbàdàn tó sì gbé microphone fún ajẹ́sẹ́pọ̀ ọkọ̀ ọlọ́mọ Ìbàdàn gbà náà níta wa ń sọ ni pé ǹjẹ́ a lè sọ pé orí ọ̀rọ̀ Ìbàdàn yìí lógun Portable ti bẹ̀rẹ̀ àbí ká sọ pé ti Bàdó tí ó gbé Portable jáde tí Portable sì sọ̀rọ̀ burúkú sí táwọn èèyàn padà wá sọ pé áwò Portable àfi kọ́ lọ bẹ Bàdó tó o bá fẹ́ jí èèyàn láyé ọ̀dà nǹkó sì ṣe bẹ́ẹ̀ ńgbà náà ọ lọ bẹ Bàdó àbí ká lọ sọ pé torí pé Portable fojú olóore gúngi lọ́dọ̀ Bàdó lọ́jọ́ tẹ̀lẹ́ǹtẹ̀kùtẹ̀ làtúbọ̀ tán wá padà dé báyìí àbí tí Davido lẹ́fí aṣọ tán jọ pàdé l'Amẹ́ríkà tí Davido sì raṣọ fún un tó ra bàtà fún gbà náà para tí Portable tún gbé fóònù ló tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kàṣàkàṣà sí Davido ọ̀mà tí ẹ̀ sọ̀rọ̀ kan gbà náà àbí ká sọ nípa ti Bobrisky tí ọjọ́ ṣe pé Portable sọ pé kó fò kó nìṣó tó bẹ̀rẹ̀ sí kọrin búngbà náà àbá lè sọ pé ti Bobrisky ni ló fa orísun ogun àti àwọn wàhálà tí Portable kóra ẹ̀ sí lónìí débi pé ó wá ń sáré káàkiri sáré sókè sáré sódò kọrin fún Tinubu ẹ bá ń bẹ̀jọba Ògùn ó kọrin fún ìjọba Ògùn bẹ̀yáyì kan bẹ̀jọba Ògùn tó bẹ̀rẹ̀ sí gbọnmi lójú pòròpòrò tó ní ẹgbà òun ìyá òun ni kápẹ́yẹ òun bẹ láyé kò ní rí báyìí ẹ mọ́ gbàgbé pé egbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pàkan nìkan rú Portable táwọn kan ń gbìyànjú àti bá bẹ̀bẹ̀ òun náà ló tún bọ́ sórí ẹ̀yọ ayélujára ní kòpẹ́kòpẹ́ yìí tó bẹ̀rẹ̀ sí fa bàbá Tóbi lọ́mọ káàkiri pé áwò bàbá òun ló ń bóun supervise ilé tóun kọ́ pé áwò ìbájẹsẹ pé bàbá òun ti gbá wọn gbèsè tó yẹ ni òun á wà nínú wàhálà báyìí tá a bá sì wò pẹ̀lú bí mo ṣe ń wò yìí ilé tí Portable kọ́ tó lóun fẹ́ fi sòtẹ́ẹ̀lì àti orógún tó jẹ́ ṣe pé ó ti ń ta àwọn ọtí tó ní pé àwọn ọmọ òun ti ń kọ́ nípa orin máa bá wò dáadáa mi ò rò pé ó gba gbogbo òwe tó yọ gbà torí pé tó bá gba gbogbo òwe tó gbà èmi ni sí ọ̀fọ̀ ní èmi ní gbogbo iṣẹ́ ojúṣe àwọn town planner tó bá ti ṣe ń gbà náà ráyé báyìí Portable ọ̀hún náà lọ́wọ́ ń nà ká lébù sí bàbá Tóbi lọ́mọ pé áwò ìbàjẹ́ pé bàbá òun ti ṣe ń tọ́ yóò ṣe ń gbà náà ni bàbá òun sá lòun kówó fún pé kó bóun ralẹ̀ bàbá òun ó túmọ̀ sí bàbá òun ò ralẹ̀ síbi tó dà àkọ́kọ́ nù o bí ti ẹ̀rọ kan tiẹ̀ gbìyànjú àti chaàtì ilẹ̀ ọ̀hún bóyá kò tiẹ̀ sí London government acquisition bóyá lẹ̀ tó tiẹ̀ wà rectivable ni àti ẹ̀ mọ̀ ṣùgbọ́n tó dá mi lójú ni pé ìbàjẹ́sẹ́ pé wọ́n gbà wútọ́ yẹ kán gbà ìbàjẹ́sẹ́ pé wọ́n ríjọba kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí kọ́lé ọ̀hún ó ṣeé ṣe kí burú wàhálà báyìí ó mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé ìgbà kan ni Portable ti lọ sórí ilé ọ̀hún tó ní ẹ wo ilé tóun kọ́ o ilé ọ̀hún rèé o òun fẹ́ fi ṣe hòtẹ́ẹ̀lì ni òun tó nílé lájà òun nílé káàkiri sáwọn aṣépè fóònù fún Portable ni bí Portable bá ti rí fóònù báyìí wọ́n fogun ẹnu jà á kò láṣìírí kan pàtó tí èèyàn tiẹ̀ pamọ́ sígbà tí babaláwo ṣoògùn fún un ni tó gbé sórí ẹ̀yọ ayélujára tó ń fa àwọn èèyàn pé ẹ wò ó òun ṣe báyìí òun ṣe tọ̀ wọ́n lọ sídìí èṣù. ẹ má jẹ́ kó máa gbá yín mọ́ ẹ wo ibi tí mo ti wá ṣoògùn ọ̀dọ̀ gbé fága olúwawo onímọ́tò babaláwo tó ní mọ́tò bó bá gbọ́ṣẹ́ fún ẹ wàá ra mọ́tò òun nìyẹn o má lọ gbẹ́sẹ̀ lọ́wọ́ àparò má jẹ́ ká parò dáfá fún ẹ o ìyẹn ọ̀tọ̀ wọ́n ní wọ́n fi kú wá mi mo fi ti fúkú lóúnjẹ ikú wá ṣèké ikú ní mi lè pa ẹ́ torí mò ń jẹ lábẹ́ rẹ̀ ókè kó o bẹ́ẹ̀ o. yáyẹ. ọ̀nà tẹ̀fá fóun ó fìgbà kan sọ pé yẹ lòun pé nǹkan kan ò lè sòun. àbẹ́pẹ̀ tí wọ́n ṣẹ́ fún Portable àbí bí ẹnu náà ti mú ni
àbí ká kú sọ pé òwú aṣọ léèsì náà fi jó Portable lẹ́nu àbí ká kú sọ pé style ti tiẹ̀ tó fi ń lòlé ayé ni Portable ọ̀hún gbà kan rí ni wọ́n sọ pé jímọ́rúwá ìyẹn ní Ṣàngó Ọ̀tà ńgbà náà tán já sí òwò ọmọlúàbí Portable ọ̀hún ni wọ́n já sí òwò ọmọlúàbí ò ní wọ́n já sí goloto Portable ọ̀hún ni wọ́n sọ ńgbà náà kó jí fóònù ló jí mọ́rúwá ìyẹn ní Ṣàngó Ọ̀tà ńgbà náà tán wá já sí kolobo Portable ọ̀hún la wá gbọ́ pé ó dolówó lójijì ó sì dolówó ọ̀kẹ́ àìmọye bí Portable bá gbàgbé nínú oògùn ó yẹ ó sì yẹ lẹ́dàá ẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé ó fìgbà kan sọ nínú ojú fọ́nrán rẹ̀ kan pé òṣòlẹ̀ lòun ṣe ọ̀sọ́nù fọ́nrán rẹ̀ ńgbà náà ó ní gbé wá làwa ṣe ńgbà ní tíà Portable ọ̀hún náà ṣoògùn fún tání ọlọ́wẹ̀ lódò tọ́jẹ́ ṣe pé ó tún gbé fóònù lọ́wọ́ àní bọ́ bá ṣe é ṣe ẹjẹ́ àgbà fóònù lọ́wọ́ Portable káyé Portable ọba àlè nítumọ̀ kó lè jẹ́ èèyàn láyé àfi kó já mi dúró nínú ọ̀rọ̀ àsọ̀ọ̀sọ tán òun náà ló ń fi fáńtà wẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbé ńgbà kan rí làwọn ọmọ ẹ̀ sọ pé ìgbà tí Portable tẹ̀ fi ń bomi sára gan táwọn bá tiẹ̀ rí gan káà fi bomi sára kọ́nà ó lè là fáwọn Portable ọ̀hún ló wá ń lọ sọ́dọ̀ àfáà báyìí ló ń lọ sí ṣọ́ọ̀ṣì lóun ti ṣe àwọlé ayé o òun ti ṣe ìrìbọmi ń sìn yín pẹ̀lú rà padà lọ wá wọṣọ funfun ní ṣọ́ọ̀ṣì àbí ká tún sọ pé ti Very Dark Man tọ́háwé wọ́n gbà náà àbí ká sọ pé bẹ́ẹ̀ lógun Portable ti wá ìdí tá a fi ń bèrè náà ni pé Yorùbá sọ pé bí ò bá sí pé ìṣẹ́ kì í dédé ṣẹ́ bí ò bá nídìí la ṣe ń wò pé ibo lógun ti wá sáwọn ìránṣẹ́ Ọlọ́run tí Portable bú àwọn náà ń fogun sínú ayé ẹ̀ ní àbí ká sọ pé èpè tí Queen Dami gbéṣẹ́ ńgbà náà bẹ́ẹ̀ bá gbàgbé Queen Dami sọ pé Portable ó wálẹ̀ ó ní pé òun ò mómi òun ò jẹyọ obìnrin Portable ń bá jà bẹ́ẹ̀ yẹn bá gbogbo èèyàn jà kì í sóbìnrin lèèyàn bá jà pápá obìnrin tẹ́ ẹ jọ rí òwò ara yín Dami náà àwọn ọmọ òye ẹ̀yin méjèèjì ó bọ́ sórí ayélujára ó bẹ̀rẹ̀ sí ṣépè bẹ́ẹ̀ làwọn kan ń ṣe àmì tẹ́ ẹ̀ mọ́ ń kọ̀kọ̀ gbogbo ẹ̀ wá dàrú nǹkan yí dande fún Portable lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọọṣẹ́ Portable mẹ́sẹ̀ẹ̀sán tí wọ́n kà fún àánú ìròyìn kan tó kọjá lọ lójú ìkànnì yìí ìyẹn ọmọ Aláṣẹ Media wọ́n sì ń bẹ ní kólú ọlọ́pàá báyìí níbi tán ti ní kán máa jẹ́jọ́ ẹnìkọ̀ọ̀kan pẹ̀lú mílíọ̀nù márùn-ún kán sì wá onídùúró tí ó dúró fún wọn Portable máa ń sá káàkiri ní àti ìrí Portable kí làwa ń sọ fún àní pé níbo lògùn ti wá ogun Portable mo ṣe ń sọ fún wa pé ṣé ká sọ ń pa ti bàbá Adébóyè tó ní bàbá Adébóyè mú gbẹ́lẹ̀ àbí tìyá Ìsábọ̀ọ̀gì ní ká sọ ni àbí tòun àti Kókólì àbí ká sọ pé pásítọ̀ tó gbá létí àbí ká sọ pé n tó sọ ń pa ọmọ Ìbàdàn àbí ká sọ nípa n tó sọ ń pa Ọ̀yọ́ tó sọ̀rọ̀ burúkú sọ́ba àná àbí n tó sọ sí gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ ní ká ṣe ọ ni àbí tówó Táyé kọ́rẹ́ǹsì mílíọ̀nù kan tó gbà tí ò dá padà àbí ti Davido la fẹ́ sọ ni Bobrisky Very Dark Man tó tún ní ìlú Ìbàdàn ní POP níbo lógún ti wá èyí tá a lè sọ ń bẹ̀ nú o mo mọ̀ pé bàbá tó ní ká gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ ní tí Portable ti sọ ti jù bẹ́ẹ̀ lọ àbí ti DJ Chike la fẹ́ sọ ni n tó jọ mí lójú ń bẹ̀rẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ Portable pátápátá ni wọ́n wá sórí social media tán náà jáde tán torí Portable pé kò ní bọ́ ń bẹ̀ kí ló dé tí wọ́n fi ní kò ní bọ́ ń bẹ̀ kí ló dé tí Portable fi ya lára mo rí jẹ kí ló jẹ́ ṣe pé gbogbo àwọn tí wọ́n jọ̀rẹ́ Portable pátápátá ni Portable já sí kolombo ni Portable padà dà wọ́n gẹ́gẹ́ bí èèyàn gbogbo ẹ̀yin tẹ́ ń sọkún pé dandan nìkan dá Portable lẹ̀ tẹ̀ ní kíjọba Ògùn State kó bojú àánú wò ó ṣé Portable yìí gan hùwà lẹ́ni tí wọ́n lè bojú àánú wò
ǹjẹ́ bíjọba Ògùn bá bojú àánú wo Portable, ǹjẹ́ Portable ò tún ní sọ̀rọ̀ burúkú síjọba Ògùn? ǹjẹ́ àwọn tí Portable táwọn ọmọ ṣe padà nà yìí, ǹjẹ́ Portable gan ò tún ní padà lọ dènà dè wọ́n? Ẹ wá dá mi lóhùn, ta ló ṣoore fún Portable rí tí Portable ò padà fibi sú? Ta lè èèyàn tó ṣe nǹkan fún Portable tí Portable ò padà sọ pé wọ́n jẹ̀bi lórí ọ̀rọ̀ náà? Ta lẹni tó ṣoore fún Portable tí Portable ò padà fibi sú? Bí ò bá jẹ́ wà tí aláìlẹ́kọ̀ọ́ kéèyàn sọ pé odidi bàbá Adébóyè mú gbẹ́lẹ̀, bàbá yìí sì ń sọ pé ọmọ rìdíìmù lòun bá wí ohun sọ fún gbogbo ọmọ ìjọ o, pàápàá jùlọ àwọn workers tán jóṣìṣẹ́ lòun bá wí. Lọ́jọ́ kìíní oṣù kìíní lọ bọ́ sórí ẹ̀rọ ayélujára lọ sọ pé bàbá yìí mú gbẹ́lẹ̀ wá. Ìránṣẹ́ Ọlọ́run tó gbá létí wòlíì tó ń wàásù lọ́rùn wájú ilé ẹ̀ tó padà lọ ti bẹ̀bẹ̀ bí? Odógún tó lòun kọ́ kínní yìí ṣiṣẹ́ gbàgbé pé òun àtàfà tó wà ń bẹ̀ wọ́n jọ ní fàǹfà. Tẹ́ ẹ bá rántí, òun àtàfà tó ní mọ́sálásí tó wà ń bẹ̀ wọ́n jọ ní fàǹfà ńgbà náà. Gbogbo èèyàn lèèyàn lè bájà kì í mọ̀ ṣe bíi tìránṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ èèyàn bá tó fẹ́ máa bá gbogbo èèyàn jà kì í sóbìnrin lèèyàn bá lérí. Obìnrin tó jẹ́ ṣe pé ara wọn ló ti jáde, àwọn náà dẹ̀jẹ̀ lé ẹ lórí. Níbo lọmọ yìí ti fẹnu kọ? Òun náà làwọn èèyàn ń bíra wọn. Portable jáde tán ó ní ẹ̀yin abiyamọ ayé ẹ gbà mí. Ǹjẹ́ Portable gan ṣe tán? Ǹjẹ́ ọmọ tí èèyàn pọ̀n ní Portable? Ǹjẹ́ ẹ̀yin abiyamọ ayé bẹ̀ bá gba Portable, ǹjẹ́ ṣe Portable ò ní wọ́lẹ̀ bí? Ẹja máa ṣọ́ra fẹ́nu o, nítorí pé ẹnu lẹbọ, ẹnu ní gbà ni, ẹnu náà ní gbààyàn, ẹnu náà ní gbé ni débi ọlá. Portable ó sọ̀rọ̀ ságbàlagbà, ó sọ̀rọ̀ sọmọdé, kódà ó sọ̀rọ̀ síjọba. Àbí ká wá sọ pé ẹ má jẹ́ á gbàgbé, Portable tún sọ pé àbí torí ìbò tó ń polongo fún Yáyì, òun náà níjọba Ògùn ṣe ló fẹ́ dejojú ìjà kan. Àbí ká sọ pé Yáyì tó kọrin kì, Ọlọ́run kọrin kì Yáyì láìsọ lóṣèlú, ó sì jáde tún fún Yáyì tó mọ̀ pé bọ́ba kan ò bá kú ọba mi yìí jẹ. Dàpọ̀ Abíọ́dún ló ń bẹ lórí àlééfà, ìwọ ń kọrin kì Yáyì pé Yáyì lẹ fẹ́. Báyìí ò bá sí èèyàn sí èèyàn ò ti máa ṣera ẹ̀ báyìí. Portable rí wàhálà lókè, ó sì ń fà á, ó sì fọwọ́ ara rẹ̀ fàjọgòdì. Ẹ̀rí báyìí, orí wàhálà tí ń ṣeré jẹ́jẹ́ rẹ̀ ó sì fà á. Àbí ká sọ pé torí orin tí Portable kọ kí Yáyì ló fàyà tó ń jẹ báyìí. Ẹ̀já wa bèèrè wa pé ìjọ àṣeéṣe bàbá bájọba Ògùn bẹ̀bẹ̀ kíjọba Ògùn kó forí jìn Portable bí? Bíjọba ìpínlẹ̀ Ògùn bá forí jìn Portable, ìjà wa ní sọ pé ìjọba Ògùn ó fọwọ́ tòfin lójú, wọ́n tòfin mọ́lẹ̀, kò sí ìdájọ́ òdodo lórílẹ̀-èdè mọ́. Àbí ká kúkú sọ pé kán forí jìn, bá bá forí jìn Portable, bẹ́ẹ̀ lòmíì bá ṣerú ẹ̀ lọ́jọ́ míì síjọba ó forí jìn. Ṣùgbọ́n bó ti wù kó rí, àfi ká bẹ̀bẹ̀ fún Portable. Àdá ti gọ́mọ lọ́wọ́ tán, ọmọ ti ṣàdánù. Àdámọ̀ ti ṣe ní tí ó ṣe. Gbogbo abiyamọ ayé, ẹ bá ń forí jìn Portable. Gbogbo ìránṣẹ́ Olódùmarè, ẹ jẹ́ á forí jìn Portable. Wòlíì kan sọ̀rọ̀ ńgbà náà pé háwù bí Portable báyìí kọjá pé yóò jẹyà yóò jẹwé yá. Ẹ jẹ́ á dáríjì Portable, ẹ jẹ́ á sọ̀pọ̀ ọmọdé ní í ṣe o. Ṣùgbọ́n bá wá padà tó bá ṣe míì, ọmọ aláṣẹ Àlàbá wọn jáde tán fún Portable. Mo sì ní ẹ jẹ́ á síra wa létí níbo lógún ti wá, níbo ni Portable ti forí jágbó, níbo ló ti ṣìrìn, níbo ló ti ṣìṣe, níbo Portable ti sì sọ. Ẹ máa gbọ́ o, ẹ máa wò ó. Ọmọ Aláṣẹ Media bó bá ṣe ń lo àwọ̀ máa bùn yín gbọ́ pẹ̀lú àwọn ìwádìí kọ̀ọ̀kan tó sodo sínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láwọn àgbègbè wa. Ọmọ Aláṣẹ Media ẹ láìkí ẹ subscribe sórí ẹ follow wa, ẹ kọ́mẹ̀ntì síbẹ̀.
àwa ò ní jẹ́ kétí yín ó di sí o bó bá ṣe ń lọ láwọn apá abẹ yẹn. A máa pàdé lọ́jọ́ míì ọjọ́ orí ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀. Búburú kan ò ní ṣe yín, búburú kan ò ní ṣe mí o. A tún pàdé láṣẹ Èdùmàrè. Ire o, ire kàbìtì.